oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. That's why I rotate the chairmanship, and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. The opposition already said they told that when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta èyí aláàfẹ́ ọ̀yọ́ di kábíyèsí Olúbàdàn àti kábíyèsí Ṣọ̀ún. And the agreement is that they will start the rotation pẹ̀lú kábíyèsí Olúbàdàn of Ìbàdàn. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Adúpẹ́. Àtẹ̀jáde gómìnà wa nù ẹnu ara wọn ni wọ́n dẹ̀ fi sọ kìí ṣe wípé wọ́n rán PA látijọ́ tí wọ́n sì ti sọ ní bàbá tèmi ń bàdàn ló ti di chairman àwọn ọba tí ń bẹ ní Ọ̀yọ́ State as a whole. Ṣùgbọ́n kíní kan bà mí lẹ́rù ṣe rí ẹ jẹ́ ká jẹ èkúrú ọ̀tẹ̀ ikú tán o tá a bá ní ká máa gbọ́n owó ẹ̀ sínú àwo bọ́ bá ní kí ẹlẹ́pọ̀n ọmọ jẹ pọn bàbá ẹ̀ ọmọ asòpá ní ọ̀kọ̀ọ̀kọ̀ yóò ọ̀rẹ́pọ̀n àti bàbá àti tóbi ju gbogbo ẹ̀pọ̀n bàbá ẹnikẹ́ni lọ so a gbọ́dọ̀ ṣọ́ra gan-an. Bàbá wa Aláàfin nínú àtẹ̀jáde tí wọ́n tẹ̀jáde lẹ́nu wọ́n ní àwọn ọmọ ń pa ọ̀rọ̀ tí gómìnà sọ wípé àwọn ti pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ àwọn dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ àwọn dẹ̀ ti jọ agree pé káwọn bẹ̀rẹ̀ chairmanship lórí bàbá tèmi nìbàdàn ọba Rasidi Ládọjà kàdé ọpẹ́ lórí o bá mi kí bá tọ ọpẹ́ lẹ́sẹ̀ o. Bí bàbá wa ṣe wá sọ yẹn ìgbà kan parọ́ bí gómìnà ṣe sọ yẹn ìgbà kan parọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ táwọn méjèèjì sọ ẹnìkan parọ́ ṣé rí ọgbọ́n la fi máa ń ṣe ohun gbogbo. Nígbàtí ìjà bàbá wa Ọọ̀ni tó gbéṣẹ̀ àti bàbá wa Aláàfin tó gbéṣẹ̀ tíjà wọn ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ìpàdé lọ́balọ́ba kan wọ́n wá pe ọba kan tí mi ò ní dárúkọ láti wá sọ̀rọ̀ àwọn méjèèjì wà ní orí ìjókòó
bàbá yẹn wá sọ̀rọ̀ lọ ó wá sọ ọ̀rọ̀ yẹn débi tí wọ́n ti pe ọ̀gá gbogbo nílẹ̀ mọ́ ọ̀gá ó ní ikú dúró àrùn dúró wọ́n wá ní kí wọ́n lọ pe ọ̀gá wa kọ́gà wá sọ ẹni tó jẹ́ àgbà nínú àwọn méjèèjì ọ̀gá bá jáde ọ̀gá wọ̀tún owó sí kọ̀mọ̀ tí ó sọ ẹ pé òun láti wá sọ àgbà nínú ikú àti àrùn ọ̀dà wọ́n ṣàlàyé fún ilé ni lọ́ba náwó kàtọ́ báyìí ó ní ikú tiẹ̀ tọ́ ọ̀nàwó kejì àrùn tiẹ̀ tọ́ bí ṣe ń nawọ́ ní ń jáde padà lọ sórí ìjókòó rẹ̀ ikú tiẹ̀ tọ́ àrùn tiẹ̀ tọ́ ikú tó fi jáde padà sórí ìjókòó rẹ̀ nítorí pé kò fẹ́ ṣe ẹnì kankan nínú àwọn méjèèjì ó mọ̀ pé tó ń bá ní àrùn ló lágbára jù àrùn ó ṣe òun tó ń bá sọ pé ikú ló lágbára jù ikú ó pa òun ṣe rí ẹjẹ́ a máa fi làákàyè bá ọ̀rọ̀ mi bọ̀ mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ máa fi làákàyè bá ọ̀rọ̀ mi bọ̀ wàláì ọ̀rọ̀ wa ń sìn nílẹ̀ Yorùbá ó gba sùúrù o ẹ má jẹ́ ká ṣe ní ṣe ewúrẹ́ jẹgbà àyàn tán ọ̀tẹ̀gbà àyàn fọ́ àgùntàn jẹ̀gẹ́ tán ọ̀dàgbà ẹ̀gẹ́ nù ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o ṣe rí ẹjẹ́ àròrí lórí ọ̀tí mẹ́lẹ̀ tá a bá mú iná tá a bá fi iná jọba ní pápá yóò bá pápá jẹ́ ni tẹ́ni ọ̀rọ̀ ń dùn bá joyè yóò sì wà tá a bá wá mú ẹyẹ àṣá tá a fi jọba láàrin òkòkò yóò gbé alóròmọdìẹ lọ o béèyàn bá gbádé ọba fẹ́rù ọfẹ́ payẹrun ni ẹni tó bá mú ọmọlúwàbí já ìjòyè ló máa tó àbáwọ láríwájú lọ sọ bẹ́ẹ̀ ẹtún sọdọwé ẹtún lẹ́nìkan mò ń bá wí ìgbésí ayé tìyín nù ẹni ẹ máa bá mi ro ẹni tí mò ń bá wí ọ̀rọ̀ ni mo sọ ṣe rí tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ máa ń jọ òwe ni torí téèyàn méjì bá ń jà tí ẹnì kẹta bá sọ̀rọ̀ yóò jọ òwe fún ọ̀kan nínú wọn ìbí ní kò gé mọ́nu wọn so ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí mo mọ̀ pé nínú bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti gómìnà wa ní Ọ̀yọ́ state ẹnìkan parọ́ náà méjèèjì mo dẹ̀ fẹ́ ká sá fún ìrọ́sẹ́ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ká tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ní ó lè ràn wá lọ́wọ́ ṣe rí ntí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ntí ó dálẹ̀ bá a bá ṣọ́ra ẹ wò ní àárọ̀ yìí ẹnìkan pè mí mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tó ń sọ fún mi ní ìjẹta wọn ò pè mí irú ẹ̀ níjẹrin wọn ò pè mí irú ẹ̀ níjàrún wọn ò pè mí irú ẹ̀ mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tẹ́ni ẹ sọ mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí ẹnìkan pè mí sákèésì ẹ lẹ́nu. ẹ kú ojúmọ́ ṣàlàáfíà lẹ́wà àwọn ọmọ kọ́ ẹ sì kú lọ́wọ́ ọjọ́ àjẹpẹ́ àjẹgbó àjẹtọ́ lágbára Ọlọ́run ẹ̀mí dúró àtàlàáfíà tó péye ẹ fi lo ìgbà o lórí ọmọ ẹ̀ ní dààmú o lórí gbogbo ìdáwọ́lé yín ẹ̀ ní dààmú o àti rí yín inú wa dùn àní rí ní ìbànújẹ́ lágbára Ọlọ́run mo kí ẹ kúṣẹ́ sà ẹ kúṣẹ́ mo gbọ́ fọ́nrán kìíní àti kejì tẹ́ ẹ ṣe ibi tí mo ti fẹ́ kọ́ mi àkọ́kọ́ ni pé mo kéré láti gbà yín ní ìyànjú àbí lámọ̀ràn dẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ ní bínú sí mi ẹ jọ sà wọ́n lé tó bá ṣọ́ra ẹ̀ òun lọ́lọ́run ń ṣọ́ mo fi títóbi àtìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀ yín ohunkóhun
tó máa mú yín gba ọ̀nà Ọ̀yọ́ kọjá àyàtọ̀ bá fẹ́ kọjá by ear ẹgẹ́ ti sà tẹ́ bá fẹ́ kọjá by ear bẹ́ẹ̀ lọ sí ìlú mi ìyẹn dára bẹ́ẹ̀ fẹ́ gbé mọ́tò yín ẹ fẹ́ gba Ọ̀yọ́ kọjá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbìyànjú ẹ o ìyẹn ìkíní ìkejì tẹ́ bá nínú ọmọ Ọ̀yọ́ kan bó ti wù kó jẹ́ ẹni tẹ́ ẹ lè kọ̀ fún tó bá pè fún kankan ẹ fi jì kọ́ ẹ tàṣà ẹ lè sọ wọ́n ní ìbùkún ní fọ́ọ̀mọ̀dọ̀ èyí tó fọgbọ́n ṣe ẹ ní sọ pé ẹ̀ ní wá tó bá kọjọ́ mẹ́ta ó rìn ọ̀tá yín o ṣé kẹ́ bá wẹ́lò míì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má inú èèyàn jìn o inú èèyàn jìn mo ti sọ fún èèyàn wa náà nìyẹn Awíkonko so anything particular Ọ̀yọ́ area ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àbọ̀lọ́ adájú lórí yín o àdéhùn yín tí o lágbára Ọlọ́run ẹ wo bàbá arún fálẹ̀ ń sìn ó ṣe bàbá tó lọ sìn òun kò lè máa sọ ó ti dẹ̀ yí bàbá yẹn ibùn bọ́ọ̀nì Aláàfin jẹ́ pé ó ṣe gbogbo ẹ̀ kọ́ ní kán ràgì Aláàfin ìyẹn ni kí arún fálẹ̀ kí bàbá yẹn kó jí mọ́ o àwọn ọmọ ti dá láì ní bàbá ń sìn ọkọ ti dá ìyàwó ti dá láì lọ́kọ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi yọ̀nà Ọlọ́run bẹ̀yìn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wà pẹ̀lú yín ṣé wàá rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi number one Aláàfin yẹn wá dé kò lè change ó ti di wọ́n ní lọ́dọ̀ wa Èkìtì lèmísà o wọ́n ní lọ́dọ̀ wa wọ́n ní ìmọ̀ tó bá ti gbẹ kò ṣeé sọ lọ́sàn-án àárọ̀ kùtùkùtù la lè san ìmọ̀ tó gbẹ bọ́n tó bá di lọ́sàn-án a máa rún ìyẹn pé kò ṣeé tight kí n sọ tó bẹ̀rẹ̀ máa sàn yẹn pé ká so nǹkan pọ̀ kò ṣeé so bẹ̀tẹ̀ tó bá ti di lọ́sàn-án a máa rún ni kò ní ṣe tight so ọwọ́ adé ti di ọ̀sán kò tún tẹ̀lé ṣe sí. number one tábàwọ̀ the way and manner máa yẹn kò sí kò yẹ fún ọba tẹ́ báwo dáadáa máa yẹ ò yẹ fún ọba rárá ìdílé ọba mo ti jáde máa yẹ kò lọ fún ọba kò ní ìwà ìkónimọ́ra so nípa ìdí èyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Awíkonko sọ torí ẹ̀yin àti Awíkonko pẹ̀lú àwọn kankan tí mo rí pé ọpọlọ wọn ṣèkìlẹ̀ mo máa ń gbọ́ Awíkonko sọ wípé kò sọ ojúlówó ọmọ Yorùbá ní Ọ̀yọ́ mọ́ tẹ́ bá dẹ̀ wò dáadáa òótọ́ ọ̀rọ̀ ni máa yẹ sọ kò sí mọ́ even tá a bá tọpinpin ọ̀wọ́ adé yìí dáadáa rí pé kì í ṣe ọmọ Yorùbá if you look at his face kì í ṣe Yorùbá so adẹ̀rẹ̀ àgbà fáàmì náà tọ́lọ̀ pé bákan làwọn ṣe jẹ́ ìbákan làwọn ṣe tá a tọpin mọ́tà pé wọ́n kì í ṣe Yorùbá tẹ́ pé àfàfù ni wọ́n àfàfù ni wọ́n so ẹjọ́ ẹ̀yin mo ṣáà máa bẹ̀ ẹni tí pàtẹ Ọ̀yọ́ mo fọlọ́run bẹ̀ yín tó bá kù díẹ̀ gan kó pé irú ẹ̀fẹ́ wáyé ra tíkẹ̀tì travel àdúrà yá gbà níwáyé tí o ẹjọ́ o àtijọ́ àti mo kò ní wọ́n yín o a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀ẹ̀kanlẹ̀kọ́ anybody kẹ́ tó bu ọbẹ̀ sínú oúnjẹ tẹ́ fẹ́ jẹ ìwọ̀nba tí ẹni ẹ̀jẹ̀ kó tọ́ ẹ̀yin lọ́rùn mo dúpẹ́ lọ́wọ́ yín o tí ẹ wáyé ti mọ̀ roof ohun tó dálẹ̀ ló ràn yín o ohun tó dálẹ̀ ló tí a bá dẹ̀ wo mọ̀rúfù náà dáadáa wọ́n lè kọlà fún mọ̀rúfù tẹ́ bá wò dáadáa kì í ṣòrìjìnà ọmọ Yorùbá kì í ṣòrìjìnà ọmọ Yorùbá wọ́n pọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá lo fèsì wọn tẹ́ bá wò ìsọ̀rọ̀ sí wọn gẹ́gẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ wípé ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá ìsọ̀rọ̀ sí ẹ̀ka àfihàn pé Yorùbá ni ẹ́ ìgbé ọ̀rọ̀ kalẹ̀ àfihàn pé Yorùbá ni ẹ́ so ṣé ní gbogbo àwọn tó ṣèkìrí yẹn àánú ọ̀wọ́ adé ló ṣe mí nígbà tó bá délẹ̀ tán wẹ́ tó àdúrà mi sọ Ọlọ́run pé kó má pẹ́ kó tó ronú gbàgbẹ́ kò lè ronú pìwàdà mọ́ no ó ti bọ́ gbogbo àmọ̀ràn tẹ́ ẹ̀ fún yẹn ẹ ṣáà fún ni kò lè ronú àwọn adé ò lè ronú pìwàdà mọ́ láíláí kò lè ṣe mọ́ àpèyẹ ti bọ́ sẹ́yìn ó ti di àfihàn tí eégún fi aṣọ ẹ̀dẹ̀ máa wò soon later gbogbo ìwọ̀nba ọba mẹ́fà bíi méje tó wà lẹ́yìn ẹ̀ máa wò ná ṣe bí bàbá Ògbómọ̀ṣọ́ kábíyèsí Gándì ṣe bó fara mọ́ tẹ́lẹ̀ ìgbà tó fẹ́ ṣe kíni bàbá rẹ̀ ti lọ ṣe kíni ó fi èjì kọ́ ẹ̀ta ó lè gbọ́dọ̀ ní lọ the same thing àwọn ọ̀kẹ̀rẹ̀ àwọn whatever ẹ máa wo tó máa ṣẹlẹ̀ àbùkù ti pọ̀jù fún kò lè bọ́nú ẹ̀ mọ́ kò lè bọ́nú ẹ̀ because nígbà tí wọ́n bá ti rí àgbàfẹ́ bó ti wù kó mọ ẹ tó kéré tó ọba kan wà ní Ondo state sà bí ìrò tó rúkọ ìlú yẹn mọ́ òun ló kéré gbogbo ọba bí òkú ọmọ ẹ tó wọ 30 years ẹ wo bí gbogbo bàbá tó gbogbo àbá ẹ̀ lọ́mọ́ ṣe bọ̀wọ̀ fún ó calm ọjọ́ tó wá sọ́dọ̀ ọ̀dí
ọ̀ní tó wò báyìí mo wo fídíò yẹn so ó ṣe rí Ọ̀wádé ó bá kàbọ̀ tó bá dẹ̀ wá padà wá lọ sí Ifẹ̀ olórí ọmọ àlè ni tó bá gbẹ tánú lọ sí Ifẹ̀ olórí ọmọ àwa kàbùkù olóròǹbó torí gẹ́gẹ́ bí àwọn kókó lè sọ àwọn kan pé wọ́n nídìí ẹ̀ nífẹ̀ẹ́ mọ̀ pé ó ti late so mi nígbà lákòókò ẹ pẹ̀lẹ́ sá ẹ kú iṣẹ́ o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o lágbára Ọlọ́run àníwá yín tí o àníwá yín tí dágbára àníwá yín tí o òkè lẹ́ẹ̀ma rẹ̀ nílé rẹ̀ Ọlọ́run dá ọmọ yín sí o wọ́n ti ń ṣe rere ní orúkọ Jésù àìníṣe rere mọ́ kò ní jẹ́ tiwọn lágbára Ọlọ́run ẹ ń fẹ́ ìtìláì ẹ ń jó jẹmọ ẹ ní jó jẹmọ náà sọ ní agbára Ọlọ́run ẹ ní jó oríṣi àgbàdo fáwọn ọmọ yín àwọn ọmọ yín náà wọn ní di ẹrù àgbéká fún ẹ̀yin náà lágbára Kristi àlàáfíà tó péye ní agbára Ọlọ́run ní adúlọ máa jogún ẹ fún yín ẹ pẹ̀lẹ́ sà ẹ kú iṣẹ́ o you are blessed sir bye. Voice message tí brother mi yẹn send sí mi nìyẹn ẹ dákun gẹ́gẹ́ bí onílàákàyè ọmọ Yorùbá sẹ́mọ̀pọ̀rọ̀ yìí ti ní àpẹẹrẹ sẹ́mọ̀pọ̀rọ̀ yìí ti ń kọjá bí tá à ń gbé e sí ó ti ń kọjá bí tá à ń gbé e kà ọlọ́mọdé àrílábúrú àwọn ń sọ fún mi wọ́n ń jẹ́ kó àwọn nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ sọ fún mi o ẹ má lọ Ọ̀yọ́ o ilẹ̀ Yorùbá lọ́yọ́ ilẹ̀ Kóòtù Òjìrè lọ́yọ́ ẹ̀ńtọ́lọ́ tẹ Ọ̀yọ́ the first Ọ̀yọ́ ẹ̀ńtọ́lọ́ tẹ Kóòtù Òjìrè ló ti jáde ìlú Ifẹ̀ ńbí ló ti jáde so gbogbo ìlú láyé nílẹ̀ Yorùbá láti fẹ́ ni ọ̀sẹ̀ tó ń yiri ìyẹn o now nígbà tó bá ti wá di pé wọ́n sọ wọ́n à ń fura sí ìlú kan pé eléyìí ò gbọ́dọ̀ lọ eléyìí ò gbọ́dọ̀ lọ tọ̀wọ́n ò gbọ́dọ̀ lọ eléyìí ò gbọ́dọ̀ lọ ṣé ìlọsíwájú ló ń bà mí yẹn ni àbí fàsẹ́yìn ṣé oore kan máa tọwọ́ tèmi wá ń sìn sí Ọ̀yọ́ nígbà tó jẹ́ pé èmi gan ò ronú àti lọ́bẹ̀ ṣe ní wàá ronú pé mo fẹ́ ṣe nìkan lọ́yọ̀ lóore Ọlọ́run ní í ṣe ẹ̀dá lóore kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fẹ́ nìkan ṣùgbọ́n ẹ wo bí tá a ti wá bá ọ̀rọ̀ yìí délé ní bàbá wa Ọwọ́adé gbogbo ọ̀rọ̀ tẹ́mi bá sọ èmi ò sínú àwọn tí ó máa bú yín o lágbójú àbímú mi ò ní ṣe láéláé ìdí tí mi ò sì lè fi ṣe lè ṣe ni pé mo mọ̀ pé mo wá kí yín ní pèbí mo mọ̀ pé ẹ jẹ́ ọba béèyàn ṣe é jẹ́ ìyókù ni òye mi mọ́ but mo testify sí pé mo wá kí yín nígbà tẹ́ wà ní pèbí so ẹ máa ń jáde àfi ń jáde wọ́n ní ká dí oyè jòkó lè ṣe rí àwọn ọmọ Kóòtù Òjìrè a níbi láti ṣera wa lọ́kàn àwọn voice messages pọ̀ tí mo lè play ṣùgbọ́n mi ò ní play lẹ́yìn ilé tí mo play lórí fídíò eléyìí ò mi ò ní play mọ́ mo tún lè play mi lórí fídíò mi bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ rọra o mo sọ̀rọ̀ kan nínú fídíò tí mo ṣe lọ mo ní ẹ rọra o mo ní kòtò ń bẹ ńlẹ̀ gegere lèé o agbára ò kọ́lé síbi kan gbogbo ibi tó bá fẹ́ ló lè kó lọ gbogbo ọ̀mọ̀ràn ayé yìí ni wọ́n mọ̀ pé agbára ò léèkàn láàrin iwájú ní ipò wo la fi ọ́ sí tó fi ń sakọ ọ̀gá ọlọ́pàá ni ẹni àbí sọ́jà aláwọ̀ gbogbo ìràwọ̀ tó o bá dẹ́rù balẹ̀ tán rántí ọba lókè tí í mú yàn láàrin iwájú lọ sọ bẹ́ẹ̀ nù ṣe rí pé mò ń sọ pé ọ̀rọ̀ máa jọ òwe ọ̀rọ̀ máa jọ èébú gbogbo àwọn tó bá ń gbà yín nímọ̀ràn kó lè dáa lọ́jọ́ iwájú kí gbogbo aburú tó wà nílẹ̀ kó kúrò nílẹ̀ gbogbo wọn ni wọ́n máa dàbí ọ̀tá lójú yín ẹ̀yin gangan lè má rí wọn bí ọ̀tá
kò tí ń táwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan sọ bàbá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ àwọn tó níláárí wà nílùú Ọ̀yọ́ àwọn tó jẹ́ típíkà ọmọ Yorùbá wà lọ́yọ́ so ẹ má jẹ́ ká wà ọ́ ẹ má jẹ́ ká ti ibẹ̀ yẹn kọsẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ Ọ̀yọ́ náà nínú wọn ò dùn sí tó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọba yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáà ń pè ní tájọ́ ọmọ Ọ̀yọ́ táwọn dẹ̀ sọ fún mi pọ́ ọmọ Ọ̀yọ́ làwọn bẹ́ẹ̀ náà ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé àwọn tàjọ ń ṣe iṣẹ́ tí mo ń ṣe rí táwa wíwí ni tiwa gbígbà ọwọ́ bàbá wa wò adé ló kù sí gbígbà ọwọ́ wọn ló kù sí Olúbàdàn ti bẹ̀rẹ̀ chairmanship ẹ̀ láti àná wọn ó sì lò wọn ó rí lò gbogbo èyí tí ẹ lérò aburú sọ́ba mo fi yín lé àwọn alálẹ̀ lọ́wọ́ torí èmi ò fìgbà kankan ní èrò aburú sí ọba lọ́wọ́ ní tí wọ́n ń pè ní ọba ni mò ń sọ ọ̀rọ̀ ọba kì í sọ̀rọ̀ ẹ̀mí Ìwó ni mò ń sọ ọ̀rọ̀ ọba pé èèyàn wọ́n ṣe orò ọba fún èèyàn wọ́n ti kọjá ní téèyàn wọn bú tàbí téèyàn máa ń gbé ṣépè ṣùgbọ́n wọn kọjá ẹni téèyàn ń gbà nímọ̀ràn yóò lé bàbá wa kan ìrè mo wá ṣe mo ní sìkà ìrè bá àdébí ìpàdé dọ̀hún o ẹ̀yin ọmọ kóòtù òjire mo máa sọ̀rọ̀ fúlẹ̀ lórí ẹ̀ lẹ́ta ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ tiẹ̀ sọ díẹ̀ bíbá ẹ̀yin mùsùlùmí alálùbáríkà ẹ̀yin mùsùlùmí Yorùbá mi sọ àwọn tán bá ìrànkìràn tán o ẹ̀yin mùsùlùmí ọmọ Yorùbá èdèdè ká pawọ́pọ̀ ká tú ara wa sílẹ̀ nínú ìpayín kékeré ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù gbogbo tí wọ́n sọ pé ẹ̀sìn ìsìláàmù mú wáyé àwọn èèyàn ò rí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù bí ẹ̀sìn àṣelà kankan mọ́ wọ́n rí bí ẹ̀sìn ìrọ̀rùn sójẹ́sìn àmìrì ṣé dandan ni ká wà ní ọ́ndà Sultan of Sokoto ni ṣé kò sí ẹni tọ́lọ́run ń lò irú àwọn mọ̀dírù mọ́ríkàsì àwọn mọ̀dírù mọ́ríkàsì irú wọn wà irú àwọn èèyàn kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ yẹn wọ́n wà irú àmì Ọlọ́run àfá àmì Ọlọ́run irú wọn wà láyé ṣe jẹ́ kí kálukú wá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kàkà kíkẹ́ ni wọ́n ṣàkápò ẹ̀kọ́ kọ́lọ́dẹ ọ̀sọ̀dẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin yẹn ẹ lè kóra yín jọ kẹ́ ẹ pé àwa mùsùlùmí tí a ní jàgídíjàgan nínú ìwà wa nínú ìbí wa nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa ẹ wá jẹ́ ẹ̀yin ẹ wá wà ní ipò Sultan Sokoto yẹn tilẹ̀ Yorùbá kámẹ̀yìn tilẹ̀ Yorùbá ẹ rí wípé ẹ̀sìn yóò bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí nítorí wípé ọmọ Ìgbò ọmọ kírísítẹ̀nì ò ní bú yín mọ́ àwọn oníṣẹ̀ṣe ò ní bú yín mọ́ nínú àwọn méjèèjì kò sẹ́ni tó ń bú wa tẹ́lẹ̀ àwa la fi ogbe wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ inú mi wá dùn pé èbú yẹn ìkánjú kan lọ àwa náà lè rí kírísítẹ̀nì bú ṣùgbọ́n èbú ti wá pọ̀ jù so kí ló dé tẹ́ ẹ bá mi fọ́ọ̀mù alliance kan láàrin ẹ̀yin mùsùlùmí ti Yorùbá ká máa ṣe ìṣe tiwa èmi ò ní ká sọ ẹ̀sìn yẹn nù mo dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n ń rí wa bí ọ̀tá tán fojú ọ̀tá wò wá yẹn náà nígbà tán bá ti rí wípé ìyapa ti bá wa àtàwọn alákatakítí ẹ rí wípé ẹ̀sìn yóò máa lọ bó ṣe ń lọ tẹ́lẹ̀ nígbà táwọn bàbá wa kì í bára wọn jà wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burú síra wọn wọn ń bára wọn jà wọn àjọ jẹ bẹ́ẹ̀ nìkan bá ń bọ̀ Ògún àjọ débẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ń bọ̀ Ògún àjọ débẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ń ṣe Christmas àjọ débẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe New Year bẹ́ẹ̀ nìkan bá ń sọdún àwẹ̀
tó bá ń ṣe ọdún ìtúnu àwẹ̀, tó bá ń ṣe ọdún ọjọ́ ìbí ànábì, tó bá ń ṣe ọdún iléyá, gbogbo yín lè bọ̀ wá débẹ̀. Ṣùgbọ́n kí ni ìyá ti fọwọ́ ara wa dàrú? Mo wá pe ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ jẹ́ àfáà tó dára yín lójú, ẹ jẹ́ ká dá dúró tiwa náà. Tá a bá dá dúró tiwa, àdánwò orí burúkú tí ẹ̀sìn kó bá wa nílẹ̀ Yorùbá kò ní kó bá wa mọ́. Ẹ̀sìn wo ló dẹ̀ ń kó bá wa? Ẹ̀sìn méjì náà ni, ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn mẹ́ta náà ni, ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn ti kìrìsìtẹ́nì àti ẹ̀sìn àbáláyé. Tọ́lá àwọn alábàáláyé kan náà wà tó jẹ́ pé kò yẹ ká pè wọ́n ní ìran Yorùbá pẹ̀lú tí wọ́n ń ṣe, kò yẹ ká pè wọ́n ní ìran Yorùbá. So mo kàn bẹ̀ yín, mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Al-Qur'an tẹ́ gbé lọ́wọ́ yẹn náà bẹ̀ yín, ẹ káàfù wa out of this so-called Sadama àbí kíní kan Sokoto ni àwọn pè ní. Ẹ dákun tó lè tọ́ lọ. Ẹ rí i pé ẹ̀sìn yẹn wà nínú ọ̀rọ̀ àmì rí nira mọ́. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ tẹ́tí gbọ́ mi pé ojú ò ní tì mí o, pẹ̀lú ògùn náà ẹ̀ ní di ẹrù àgbé káàkiri o. Lọ́dọ̀ àmì tó dé advice mi tẹ́ send the first message sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ rí i pé mi náà máa ń sọ wípé kí ni mo máa ní mo wá tí n bá náà tí mo fi ń lọ sí Ọ̀yọ́, kí ni mo wá lọ sọ́yọ́, kí ni mi ò rí, kí lọ́wọ́ mi ò tó nìbàdàn tó jẹ́ pé Ọ̀yọ́ ni mo ti fẹ́ rí. Ṣùgbọ́n ìjàlódé náà ló ní dòwe. Gbogbo tá à ń sọ yìí tó bá tán lẹ̀, ṣé bí ọmọ Fúlàní ń gbé Ọ̀yọ́, kí lèmi tí mo wájú ọmọ kóòtù òjìrè sí nílé gbé bẹ̀, ọmọ Yíbò ń gbé bẹ̀, àwọn ọ̀ràn míì náà ń gbé bẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá ti di sẹ́mi pé bí pàkúté bá gbé ajá tí pàkúté bá gbé tọ́ wá náà nira tó ń pariwo, tí wọ́n wá ń kọjá lọ tó wá gbọ́ pé akíló ń ṣe ajá ìtẹ̀ pariwo tó wá débẹ̀ tó bá nù tàkúté, tó bá wá gbìyànjú àti tú tàkúté lẹ́sẹ̀ rẹ̀ kó o lè fírí rẹ̀, ìwọ gangan ni ó mọ̀ gẹ́jẹ́. Kò dẹ̀ ní kò fẹ́ yọ̀ ọ́ nínú àdánwò. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èmi àtàwọn Ọ̀yọ́ rí. Èmi ń wọ́nà kí ìrẹ́pọ̀ wà, kí ìrẹ́pọ̀ jọba. Ṣùgbọ́n Ọ̀yọ́ ló nídìí láti fún ìrẹ́pọ̀ láàyè. Ọ̀yọ́ nídìí láti fún ìrẹ́pọ̀ láàyè. Gbogbo ẹ̀yin ni Yorùbá, ẹ̀yin ni Yorùbá. Tá a bá kọ, tí gbogbo wa bá kọ Yorùbá sí lọ́rùn kan sí, ẹ̀ ní lè dágbé mọ́ nílẹ̀. Ẹ rí pé mo máa ń sọ àwọn ẹ̀dísì tẹ́ fi pàwọn kan pera wọn ní Yorùbá nìyẹn. Wọ́n pera wọn Yorùbá, Ẹ̀gbá ń pera wọn Yorùbá, Ìjẹ̀bú ń pera wọn Yorùbá, Èkìtì ń pera wọn Yorùbá, àwọn Oǹdó kì í pera wọn ní Yorùbá, bẹ́ẹ̀ lọ. Àwọn Ìjẹ̀ṣà wọn ń pera wọn Yorùbá. So tẹ́ ẹ bá wá ti fẹ́ ká kúkú kọ́, ẹ tó máa jáde, ẹ máa pera yín Yorùbá, ẹ máa gbéra yín lórí gbogbo wa. Tabaríkẹ́ ẹ lọ pé bí ti rí wá, ẹ padà níbi ti rí. Ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ. Ó kí gbogbo wa gbé ojú òfin ra.